lè ní o kí gbogbo aráalé ó máa gbọ́ yín báyìí. Mo ṣe o. Mo ṣe bàbá ọkọ mi, mo ṣe o. Kí lẹ bá wà ní kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ gbẹ́rù sí mẹ́ẹ̀kì káwọn èèyàn máa gbọ́ yín lé. Kí lẹ bá wá? Mo mẹ́jọ. Daddy of Lagos. Daddy of Lagos ṣó ń gbọ́ ibi kíbi tó bá wà máa gbọ́ báyìí o. Ìyá Ìjẹ̀bú ti dé o. Ìwọ lẹ ti wá Ìyá Ìjẹ̀bú. Ìjẹ̀bú rí mo ti wá. Ìjẹ̀bú gbọ́ àbí ti gbòòrò. Ìjẹ̀bú Òde rí mo ti wá. Ìjẹ̀bú Òde rí Ìyá Ìjẹ̀bú ti fẹ́ dé Daddy of Lagos sùn lórí ètò múrírélé yìí kẹ́ ẹ wá gbọ́. Kí ló ṣẹlẹ̀ gangan jẹ́ káwọn èèyàn máa gbọ́ báyìí nílé. Bẹ́ẹ̀ ṣe o bá ọkọ mi o. Ẹni wá yí ọwọ́ mà ní gbé rẹ̀ lọ́mọ lọ. Àbí kí ló ṣẹlẹ̀ ẹ fi ọmọ lé àwọn ọmọ tèmi wà òkè kò sí kankan tó ṣe wọ́n nulẹ̀. Kí lẹ ṣẹlẹ̀ sọ̀rọ̀. Lọ́jọ́ kan. Rí ọ̀rẹ́ mi rèé. Àdúgbò wa ro wà. Ẹ gbọ́ báwo lẹ̀yin ṣe jẹ́ sí màmá. Ọ̀rẹ́ màmá ni mí. Ọ̀rẹ́ màmá ni yín. Báwo lẹ̀yin ṣe jẹ́ sí Daddy of Lagos. Kọ́sítọ́mà ni wọ́n. Kọ́sítọ́mà. Ṣé màmá sì lè jókòó báyìí dáadáa báyìí. Mo túra yìí láti. Kí ló ṣe yín gangan ní dédé káwọn èèyàn gbọ́. Ṣé ń lọ ṣèdí o. Wọ́n láwọn lọ ṣèdí Daddy of Lagos máa gbọ́ o. Ọ̀dọ̀ rẹ̀ rí mi ti la ṣèdí. Ọlọ́sẹ̀ lọ́dọ̀ Daddy of Lagos wọn ò lè jókòó mọ́ màmá ò lè dìde wọn ò lè jókòó màmá ẹ sọ̀rọ̀ dáadáa kí ló ṣe yín nídìí. Ìdí mi ṣó ń dùn mí. Wọ́n ní dídùn àwọn ó ń ṣomi róró. Ó ń ṣọ̀rà. Ó ń ṣọ̀rà ẹ máa gbọ́ gbogbo èèyàn kẹ́tẹ̀tẹ̀ máa gbọ́ ẹ̀yin tẹ́ ń ṣèdí kiri àdúgbò ẹ máa gbọ́ o Daddy of Lagos ní orúkọ rẹ̀ nu ẹ̀yin ẹ sọ̀rọ̀ kí lẹ ló ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ kó máa gbọ́ nílé. Ẹ súnmọ́ bí máìkì ẹgbẹ́nu sí máìkì kó máa gbọ́ yín. Ẹ ṣé olóòtú. Ṣé mo rìn lórí Instagram ǹjọ́ kan mo bá rí Daddy of Lagos. Daddy of Lagos máa gbọ́ o. Wọ́n láwọn ṣe promo BBL. ìdí BBL ọlọ́fẹ̀ẹ́ àtọ́ní promo èyí tẹ́ ń ṣèdí kiri ìdí 25 ìdí 12 ẹ ti rí Ìyá Ìjẹ̀bú wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn fẹ́ di tẹ́lẹ̀ mo ti bá wọn ra ìtọ́ máa fi pákó ṣiṣẹ́ mo wá lọ sọ́dọ̀ Daddy of Lagos mo lọ bá wọn bá Ìyá Ìjẹ̀bú sọ̀rọ̀ wọ́n wá ní kí Ìyá Ìjẹ̀bú san 200,000 fún BBL òun wá náà ṣe o. òun nìyẹn. lẹ́yìn tí mo fà wọ́n fúnra wọn tán èmi ò sí. ẹ má bínú o sẹ́yìn ò ṣèdí lọ́dọ̀ Daddy of Lagos ni. èmi ò ṣèdí o èmi wà òkè bí mo ṣe wà yìí wọn lè tó gbogbo ayé mi jẹ. ẹ ṣèdí. ṣé ẹ ráyé ṣé ẹ rí nǹkan mo ní ṣé ẹ ráyé àwọn òṣèlú lọ́dọ̀ Daddy of Lagos àmọ́ Ìyá Ìjẹ̀bú ṣèdí 25 ìdí èlò. ìdí Ìyá Ìjẹ̀bú ti ń rún o. ìdí Ìyá Ìjẹ̀bú ti lórí ìtawá dé dúró báyìí kẹwàá máa gbọ́ Daddy of Lagos ibikíbi tó o bá wà bóyá orí ilẹ̀ ni o àbókè ni o. pẹ̀lẹ́ ẹ bá mi gbé pílò ìyá yóò lè jókòó dáadáa mọ́ Daddy of Lagos máa gbọ́ tó ibikíbi tó bá wà lórí ètò afẹ́rí ẹ lọ́sẹ̀ tí ń bọ̀ tó o bá ti wá ìjọba wa gbé ẹ o Ìyá Ìjẹ̀bú ò lè jókòó mọ́ ìdí Ìyá Ìjẹ̀bú ti ń ṣomi ó ti ń ṣọ̀rá Ìjẹ̀bú ilé náà ti wá Ìjẹ̀bú gbòòrò máa bọ̀ o. Lagos ró mi gbé o nísàlẹ̀ Lagos ró mi gbé o nítorí mo lọ rí bẹ́ẹ̀ ọmọdé rẹ̀ kọrí mi kọ́kọ́ rí lọ́nà ó pupa ó fẹ́ fọ iye ohun rí yẹn o iye múlíkà iye Daddy of Lagos. ìyá múlíkà wọ́n ní wọ́n náà wà ń bẹ̀ lọ́jọ́ táwọn wá ṣèdí 200,000 ẹ máa bọ̀ lórí ètò wa o lórí ètò múríré yìí là ń ṣe lọ́wọ́ ẹ wá wò Ìyá Ìjẹ̀bú àti Daddy of Lagos lọ́jọ́ tí ń bọ̀ ó dà àtúmọ̀ tí àmọ̀rí yín bá ó dàbọ̀ o. ẹ kúlẹ̀ gbogbo ènìyàn lórí ọ̀sẹ̀ tó kọjá ọ̀sọ̀rọ̀ Ìyá Ìjẹ̀bú tó lọ ṣèdí lọ́dọ̀ Daddy of Lagos màmá ẹ sórí dáadáa ẹ má gbòrí lé mi èmi kọ́ mo rán iṣẹ́ kẹ lọ́ọ́ ṣèdí ládùúgbò abẹ́ ṣe dàgbà tó yìí ẹ wo Daddy of Lagos ló ti débí lẹ́nìí wọ́n wá yọjú fúnra wọn àti wá máa jẹ́ kó níṣọ̀ Daddy of Lagos ẹgbẹ́ bò lọ̀rọ̀ sí jẹ́. ẹ ṣé olóòtú. Màmá ẹgbẹ́nu sí máìkì ẹjẹ́ kí ọmọ gbẹ́yìn dáadáa. ẹ ṣé o gbogbo ọmọ Nàìjíríà mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dẹ̀ dúpẹ́ lórí iléeṣẹ́ yìí náà Ọlọ́run á máa fún yín ṣe ẹ níṣẹ́ jọ́dá o. ẹ ṣe ẹ̀kọ́ àdúrà ẹ̀sán tó ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ káwọn aráalé ó máa gbọ́. ẹ ṣé èmi nìyá Daddy of Lagos iṣẹ́ tọmọ mi ń ṣe nìyẹn ó dẹ̀ ń ṣe fún àìmọye èèyàn níjọ́ náà lọ́hùn tó délé ló pè mí pé obìnrin kan Ìyá Ìjẹ̀bú. à ń gbọ́ yín mọ̀mọ́ ẹgbẹ́rún sí mẹ́ẹ̀kì dáadáa káráalé ó máa gbọ́ yín. ó wá ní obìnrin yẹn wọ́n lòun fẹ́ ṣèdí ó lòun dẹ̀ sọ iye tí òun ń ṣe fún ó ní obìnrin bá bẹ̀rẹ̀ sí níbẹ̀ òun pé kóun jọ òun ò ní owó tó tó bẹ́ẹ̀ ó nígbà tí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ lòun wá wò pé ojú ló ń rojú ṣàánú pẹ̀jẹ́ pé n tó wu obìnrin nìyẹn ó ní ihun tóbìnrin yìí dẹ̀ sọ fóun ni pé àwọn ọkùnrin wọ́n ń fojú kéré òun pé òun ò nídìí. irọ́ ló pa o mi sọ wáyé rẹ̀. ẹ màmá ẹ jẹ́ kí ìyàwó sọ̀rọ̀ tán àṣà máa gbẹ́dọ̀ kọ̀ọ̀kan tó dà mí. kí ló ṣe Ìyá Ìjẹ̀bú iná gbogbo òdì náà ló ti ń rùn yìí. ó
yá mọ̀ wá mò ń pẹ́ ń jàre. ó ní òun àwọn torí òun ò nídìí àwọn ọkùnrin òun pé òun ọmọ mi dẹ̀ ní pẹ̀lú ọjọ́ orí yìí ìbẹ̀ ṣe tó yìí ló ń ṣe náà ṣe gbìyànjú pé kóun ṣèdí gbogbo ibi tóun dẹ̀ ń lọ pátápátá owó tó ń pè agbára òun ò ká òun ò lè san. ní Daddy of Lagos bá fún wọn ní promo. ó ní lòun bá dẹ̀ sọ fún kódà màmá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ayé yín fóun pé torí ẹ̀ nídìí làwọn ọkùnrin ò ṣe fẹ́ yín òun á ràn yín lọ́wọ́ ìrànlọ́wọ́ lọmọ mi ṣe tó dibi yìí o. ìrànlọ́wọ́ burú ò ṣe yẹn o. nígbà tẹ wá lọ́jọ́ kìíní àná mo sọ fún yín pé ìdí remote ni màá ṣe fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí normal ìdí is 1.7 million naira ẹ yọ 75 kóònù 200,000 ṣé wọn ní resort yẹ. a kú bí 100 and kí ló máa kú yẹn 83,000. resort owó wọn ni wọ́n rí yẹn. wọ́n jẹ yín lówó. bẹ́ẹ̀ ni resort. ṣé ẹ máa gbowó padà bẹ́ẹ̀ nígbà. àní resort owó tí wọ́n san òun ni wọ́n rí yẹn. ṣé máa ṣe pé àgbàyà. rẹ́ẹ̀dì kúre ẹni bẹ́ẹ̀ ṣọ́rẹ́. ọwọ́ kan ò ní kúre. ẹ má wá ṣépè lórí ètò tèmi o. nígbà fẹ́ yanjú ni ká yanjú. èyí náà lè lọ ṣe ẹ sì jẹ́ 193,000. bẹ́ẹ̀ ni. ẹ má ṣe máa gbowó yá bẹ́ẹ̀ nígbà. olóòtú ànídìí owó bẹ́ẹ̀ ni. olóòtú ẹ̀ ṣẹlẹ̀ ni wípé àwọn olóyìnbó sọ pé ẹgbẹ́ mi sí máìkì ẹ bá gbé máìkì sí àwọn wọlé olóyìnbó nígbà sọ pé ìyá àjẹ̀wé ẹgbẹ́ tí wọ́n sọ̀rọ̀. ó ṣe ní 17.5 àbó ṣe ní 17.5. wọ́n tiẹ̀ ní kọ́ ti ọ̀kọ́tọ̀ according to your size. ìyá máa jẹ ṣé rí egbò lẹ́yìn kọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe mọ́ ẹ máa wá gbọ́ aláàgó ṣiṣẹ́ nígbà tí yóò dàgbà tó báyìí tó wá ń gbìyànjú pé ó fẹ́ ṣèdí ẹ wo bó ṣe ń gbá ẹ wò ó lẹ́nu kan. ẹ̀yin ọmọ ẹ bá mi wá tọ̀mtọ̀mù wá fún gbogbo wa ká lo tọ̀mtọ̀mù ìdí ìyá àjẹ̀bú yìí òórùn. ẹ wá sọ fún wọn pé nígbà tí mo ṣe ìdí fún wọn ṣé mi ò fi condition sí. ẹ gbọ́ wọn náà fi condition sí di ní. ó fi condition dé ó fi lẹ̀. mo ní kẹ́ má ṣe yùnkíyùnkí ṣe é ṣe. kí lè kí mi ṣe yùkúyùkú. ẹ. kí lè kí mi ṣe yùkúyùkú. mo ní kẹ́ má ṣe yùnkíyùnkí. kí lè kí mi ṣe. ẹni pé kiri bẹ́ẹ̀ ni di. bẹ́ẹ̀ni ìdí yín bẹ́ẹ̀ ni. on the process of game ní kíní wọ́n ti bẹ́. ẹ̀yin ará ilé èyí tẹ́ bá fẹ́ ràn ìyá àjẹ̀bú lọ́wọ́ kíní wọ́n ti bẹ́ níbi tí wọ́n ti ń ṣe yùkíyùkí wọ́n lọ ṣe bí 17.5. ìrọ̀lọ́ pa wọ́n ní o. wọ́n sì jẹ Daddy of ìyára fi ń jẹ líle o. ṣe ká yẹ kó mọ́ Nàìjíríà máa gbọ́ wa o. kí n bá lọ 17,500 ní 17,500 lẹ́tọ̀ọ́ ṣe. 83,000 183,000 ni wọ́n jẹ olóòtú. ní ìsìn olóòtú ti fún wọn lówó ẹ̀yin ará ilé tẹ́ bá fẹ́ ràn ìyá àjẹ̀bú lọ́wọ́ a máa pe àkáǹtì nọ́mbà wọn lọ́wọ́ lórí àtẹ̀jíṣẹ́. ẹ sọ pé àkáǹtì nọ́mbà wọn. ok sir. ẹ jẹ́ kí àwọn ará ilé fi ṣe fàṣì ẹni kan tún aṣọ kọ́ gbé fọ́tò sí kọ́ gbé ìdí mọ́ báyìí. kó ṣe lórí ètò